Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. All over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kùnjọ̀kan náà la máa mú wá fún yín. Ìṣẹ̀lẹ̀ tá a tún mú wá fún yín yìí, ìṣẹ̀lẹ̀ tí ó ní agbára ni. Kọ́lọ́run máa fi sọ ẹ̀ sọ́yàn. Kọ́lọ́run má jẹ́ kí èèyàn rá ní fẹsẹ̀ sí. Ọ̀rọ̀ nípa lọ́kọláya, nípa pípa yìí, Kọ́lọ́run má jẹ́ kí èèyàn ó nípìn bẹ́ẹ̀. Arábìnrin tẹ́ ń wò lójú móhùnmáwòrán yìí tí à ń sọ lójú screen wa yìí, òun ni ó ṣẹlẹ̀ wípé ó ṣe ikú pa ọkọ ẹ̀. So Kọ́lọ́run má jẹ́ kí èèyàn sí ìyàwó fẹ́. Wọ́n ní orúkọ arábìnrin yìí ni Esther Dòsùnmú. So ìgbà tá bá play fídíò yìí, ẹ máa gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. But ká tó play fídíò yìí, ẹ jẹ́ ká síra wa létí. Most especially àwọn tí wọ́n ń gbé Ogun State, because a ti mú oríṣiríṣi fídíò wá lórí channel wa yìí náà tó jẹ́ pé àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn náà Ogun State náà ni. Just of recent náà la upload fídíò kan tí arákùnrin kan tí ó fi hammer tó fi fọ́ ìyàwó ẹ̀ lórí. And gbogbo àwọn nǹkan yìí, báwo la ṣe fẹ́ eradicate ẹ̀ ní society? Báwo la ṣe fẹ́ jẹ́ kí òpin kó bá gbogbo àwọn nǹkan yìí? Because ẹ̀mí ẹni tó bá ti bọ́, ó ti lọ nìyẹn. So Kọ́lọ́run má jẹ́ ká nípìn bẹ́ẹ̀. Ó ṣe ni láàánú wípé ọmọ 21 years ni arábìnrin yìí tó fi wá lọ ń di pé ó ń lọ ń ṣekú pa ọkọ ẹ̀. Ta ni ká blame? Sí àwọn òbí arábìnrin yìí ni, because ọmọ 21 years tó ti wá lè ń di pé ó ti bí ọmọ méjì. Ó kúrò lábẹ́ òbí, ó lọ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ débi tó wá pàdé Sulaiman, èyí tí ṣe ọkọ tí wọ́n ní ó ṣekú pa yìí. Sí àwọn òbí ẹ̀ ní ká blame ni àbí òun gangan? Because àwọn míì wà tó jẹ́ wípé wọ́n ti ẹ̀ kí ẹ̀. Tọ́mọ bá lè kú kó kú, tọ́mọ bá lè nù kú, tọ́mọ bá sì lè yè kó yè. Because irú ọmọ kékeré ọmọ 21 years ó ti di pé ó ń pààyàn. 21 years. Ó gba àkíyèsí. Kí nìdí tó fi ṣekú pa ọkọ ẹ̀? Ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu arábìnrin yìí. Ọjọ́ Sátọ̀dé wọ́n lọ sí pàtí kan bá tó tún máa dé. Wọ́n ti yó ní alẹ́ tó bá dẹ̀ tí wọ́n máa ń fa wàhálà. Ìgbà tó ń dẹ̀ ti dé, mo rí pé wọ́n ti bẹ̀rẹ̀ wàhálà àwọn ìdókòwò tó ń sọ mí dáwọn lóhùn. Báyìí náà láti upload láti ń kọ́ra lẹ́kọ̀ọ́ tàbí síra wa létí. So ṣe gan-an. Lọ́ní mi ní sùn, kò sẹ́ńbọ̀ tó máa sùn láàrin nínú ìrìn àti ọmọ ní ẹjẹ́ kí mi sùn. Wọ́n ṣáà tilẹ̀kùn lẹ́yìn, wọ́n tilẹ̀kùn lẹ́yìn, wọ́n jẹ́ kí n jáde tó wọ́n ti yọ àdá àti irin kan báyìí pé àwọn máa padà ń ṣáà mi. Mo ṣáà rí ibi sá jáde. Ìgbà tí mo sá jáde, mo sá lọ sí ọ̀dọ̀ ará ilé wa kan. Ìyẹn mi kò ń ṣe pé ọ̀dọ̀ wa ló ń gbé. Ọ̀dọ̀ wa kọ́ ló ń gbé bọ̀ ará àdúgbò. Mo sá lọ sí ọ̀dọ̀ ará àdúgbò. Ẹni yẹn ṣáà bá mi bẹ̀ wọ́n, ó ṣe gbogbo olóòtítọ́ nínú ìgbà tó di nǹkan bí 4 láṣẹ tó lọ sùn. Ìgbà tí lè mọ́ ní ọjọ́ Sunday, àwọn náà lọ jí mi pé ibo mo ń lọ. Mo ní mo fẹ́ wẹ̀ kẹ́ ṣeré jáde. Wọ́n ní mi ní lọ síbi kankan, pé mi ní jáde. Wọ́n wá mú ẹsẹ̀ wọn fi blọ́ọ̀kù ojú ọ̀nà. Mo ṣàgbé ẹsẹ̀ yẹn kó lójú ọ̀nà mi bọ́ táǹtẹ̀ mi. Wọ́n á bá mi bẹ́ẹ̀, wọ́n ná mi, wọ́n ṣe gbogbo ẹ̀. Before kan tó jí èmi lórí ẹni yẹn, mo ti fi ọ̀bẹ sí ẹ̀gbẹ́ ń bí báyìí. So ìgbà tí mo kúrò ń bẹ, lẹ́yìn ìgbà tán sì nà mí tán ní ibi tí mo sá sí, mo tún bọ́ sí pálọ̀ kan tá àti parí. Mo tún bọ́ síbẹ̀, wọ́n tún wá bá mi. The same song, wọ́n tún continue ní náà yẹn. Mo tún sá kúrò ń bẹ náà. Mo tún bọ́ síbi tá a ti máa ń dáná, torí tàbá ní gáàsì a máa ń dáná ọ̀gbìn. Mo wá jókòó síbi tá a ti máa ń dáná yẹn. Ibẹ̀ mo jókòó, wọ́n tún wá bá mi. Wọ́n kàn yọ ọ̀bẹ yẹn pé àwọn máa fi gún mi. Torí wọ́n ti máa ń sọ tẹ́lẹ̀ pé táwọn bá pa mí, kò sẹ́ni tó máa béèrè òkú mi lọ́wọ́ àwọn ọmọ ìgbà táwọn sì mọ ẹnì kọ̀ọ̀kan. Sáwọn ẹbí yín ti mọ arákùnrin? Sáwọn ẹbí tí ti dá ọkùnrin yìí mọ̀? Kí lorúkọ ẹ̀? Sulaiman kẹ́ni? Òkèlẹ́yẹ. Iṣẹ́ kí ló ń ṣe? Ó ń wọ padà babaláwo. Báwo ni wọ́n gan ṣe fẹ́? Èmi lọ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́, sùn mo wá lọ ibi tí mo ti ń ṣiṣẹ́ yẹn. Ó ní boyfriend kan tí mo dé síbẹ̀, mo wá fẹ́ lọ wo ẹni yẹn bóyá ó dà bí kò dà. Àwọn ọlọ́wà sọ fún mi pé ẹni yẹn ò dà. Before mo kàn retí màá tí wọ́n fẹ́ rà. A ti ẹ̀ gbọ́ pé o tún ti bímọ tẹ́lẹ̀ náà. Mo ti bímọ tẹ́lẹ̀ kí n tó lọ s'Èkó. Ọmọ mélòó ló ti bí? Mo ti bí méjì tẹ́lẹ̀ kí n tó lọ s'Èkó. Kó o tó lọ s'Èkó. Bàbá ọmọ tó bímọ fún kọ́? Tó wà. Ṣé ẹ jọ jà ni? Rárá. Ẹ jọ jà. Kò í ṣe pé ẹ níjà. Ìgbà tó wá d'Èkó, kí ló wá dé tó tún fi lọ ń fẹ́ lòmíì tí wà tí bàbá ọmọ ẹ̀ ó tẹ́ ẹ̀dọ̀jọ níjà? Kò sí nǹkan kan. Ìwọ dẹ̀ ti pé 21 years báyìí. Lẹ́yìn ìgbà wo ló pé 21 years? Má ṣe pé 21 years ní ọdún yìí. Wà ṣẹ̀ṣẹ̀ pé 21 years lọ́dún yìí. Àkọ́bí ọmọ ẹ tó ọmọ ọdún mélòó?
5 years ìkan 5 years nǹkan 2. ìkan 2 years. Ṣé ìwà tíwọ náà wù nípa wípé ìwà àtọkọ rẹ tẹ ò bímọ fún gbórí òkè ẹ̀jọ jà ó dẹ̀ tún débi tó ti ń lọ ṣiṣẹ́ ó tún lọ ń fẹ́ lòmíì débi pé ó tún fẹ́ lọ mọ̀ yẹ̀ wò pé sẹ́ni yẹn dáa, kí ni ìwọ náà lè sọ ń pa àwa yẹn? Lẹ́yìn ibi tó ti wá lọ yẹsẹ́ wò nísìn ni ló ti pàdé Sulaiman tó ti sọ fún ọpẹ́ nìyẹn ò dáa, ìyẹn babaláwo kó tó wá di pé ẹjọ́ ń fẹ́ra ìwọ àti ẹlẹ́jọ́ ń fẹ́ra ń sìn tó fi di pé kí ló ṣẹlẹ̀ láàrin tó fi wá di pé Sulaiman kú báyìí. Nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn ni pé wọ́n lọ sí ibo lọ̀bẹ ti gún àyà. Ta ló fi ọ̀bẹ yẹn gún láyà? Níbi tèmi àti wọn ti ń jọ ń dragẹ̀ ibẹ̀ ni ọwọ́ èmi àti wọn ló ti bá wọn láyà. Ọmọ ọdún mélòó ń Sulaiman? 70 47 wọ́n máa ń sọ yìí ní ti gbàgbé. 70 40 àbí 70? Bóyá 47. Ṣé àgbàlagbà ni wọ́n? Wọ́n yan wọn sí dàgbà púpọ̀. Àkọ́bí wọn só dákọ̀ọ́bí wọn mọ̀ ó tọ́dún mélòó tó bá fojú wò? 18 mo ti dábàá ó ṣe pé 18 báyìí. Àkọ́bí wọn ṣẹ̀ṣẹ̀ pé 18. Ìdájọ́ wo ló ń retí lọ́wọ́ ìjọba? Wọ́n ṣàlùyẹ̀ wọ́n ti gbà mí. Sulaiman kan tiẹ̀ báyìí Ó ti dúró. sọ̀rọ̀ ó ti ṣaláìsí. Ìjẹ́ bàbá ọmọ tó fi tẹ́ ìjọ jà ìjọ ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ kò tí ì gbọ́, àwọn òbí tiẹ̀ ń kọ́? Ọjọ́ tí gámà mi nìkan ni mo pè lórí fóònù torí fóònù mi wọ́n ti sí ìsèmí rí anybody pé bọ̀ fóònù tí wọ́n ń bẹ ní àwọn àmọ̀tẹ́kùn yẹn ti yọ nọ́mbà wọ́n á fi nọ́mbà àwọn àmọ̀tẹ́kùn kan yẹn wọ́n á fi pín nọ́mbà gámà mi bọ̀ nǹkan tó ń sọ fún mi lórí fóònù pé gámà mi kan ṣe pé mi mọ condition tí wọ́n á wà. Orúkọ ẹ̀ lẹ́ẹ̀kan sí? Esther Dosùnmọ́ Esther. Kí lorúkọ ọkọ ẹ tó dolóògbé? Sulaiman Òkèlè. Ìjẹ́ ti ṣe introduction? Oṣù yìí la ṣe sọ pé a fẹ́ lọlé. Ẹ tí lọ ṣe oṣù yìí náà lẹ fẹ́ lọ ṣe ó dẹ̀ ti ṣaláìsí. Lovers all over the world, a lérò pé ẹ farabalẹ̀ wo fídíò láti ṣe bẹ̀rẹ̀ títí dé òpin. Ẹ bá wò ṣe gbọ́rọ̀ lẹ́nu arábìnrin yìí, ṣe gbọ́ bí wọ́n ṣe interview ẹ̀, gbogbo àwọn nǹkan tó sọ yìí ṣé ọ̀rọ̀ nu sọ̀rọ̀ gidi tí ó yẹ kó máa jáde lẹ́nu ìyẹn ẹlẹ́ran ara ló ń jáde lẹ́nu ẹ̀yẹn. Ẹ jẹ́ ká mọ opinion ti yín because èmi ò mọ ibi tílé ayé tó ń lọ báyìí, domestic violence láàrin lọ́kọláya tó fi wá di wípé wọ́n ń gbẹ̀mí ara wọn. Tí marriage téèyàn bá ti rí pé ìjà lónìí ìjà lọ́la kólúkálùkù ó wulẹ̀ kan separate kólúkálùkù mọ́ lọ́n lọ tiẹ̀ tó fi máa wá di wípé wọ́n máa wá gbẹ̀mí ara wọn because ẹni tó bá ti kú ẹ̀mí ò láàrọ̀. So mo gbàládùra pé gbogbo ojú tó ń wò mí pátápátá Ọlọ́run ní jẹ́ kí a ṣe kòńgẹ́ aburú ní nípìn nínú nǹkan tí yóò mú ẹ̀mí wa lọ láìpẹ́ ọjọ́. So kọ́lọ́ máa fi sọ ẹ̀ sọ wa. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa ẹ bá wa subscribe, ẹ likes, ẹ dẹ̀ comment, ẹ share. So we love you all. Thanks for watching.